ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين. Adúpẹ́ fún Ọlọ́run ọba lágbára lé gbogbo ohun tó dá, ọba olórí ọ̀fẹ́, ọba àṣọ fi dhatihi níbi ìjọba rẹ̀, ọba àṣọ fi uluhiyatihi níbi ìṣàṣọ rẹ̀, níbi ìjọsìn, wahidun fi asma'ihi wa sifatihi, ọba àṣọ níbi àwọn àròyìn rẹ̀, ọba àṣọ níbi àwọn orúkọ rẹ̀, ọba tí ò náà fi wé, ọba tí ò náà fi jọ, ọba tí ò ní onímọ̀ràn, ọba tí ò ní aláfisùn, ọba tó ṣe ká ní pé agbára ẹ̀ ó kàkà kò tó téèyàn lè wọ́n, ó pọ̀ ju ó tayọ ohun téèyàn lè wọ́n lọ, ọba tó ṣe ká ní pé agbára ẹ̀ kò ní ẹ̀là ni. A dúpẹ́ fún Ọlọ́run ọba lórí àwọn oore tó ṣe fún wa, ọba lórí ọ̀fẹ́ lọ́lọ́run, ọba àbẹ̀jẹ́. Ọpẹ́ fún Ọlọ́run ọba lórí àwọn oore tó ṣe fún wa, èyí tó hàn lórí Ọlọ́run, aṣọpẹ́ fún Ọlọ́run ọba lórí rẹ̀, èyí tó pamọ́ lórí Ọlọ́run, aṣọpẹ́ fún Ọlọ́run ọba lórí rẹ̀ o, èyí tó tóbi lórí Ọlọ́run, aṣọpẹ́ fún Ọlọ́run ọba lórí rẹ̀, èyí tó kéré lórí Ọlọ́run, aṣọpẹ́ fún Ọlọ́run ọba lórí rẹ̀. Bí ta ṣe wá kéré mọ́ la ṣe ṣọpẹ́ fún Ọlọ́run, bí ta Ọlọ́run subhanahu bí tó ṣe tóbi tó kò sí nǹkan tó mà, Ọlọ́run kó jọ kó wọlá bí tó ṣe tóbi tó kó gbọ́ pé wá sáyé ọpẹ́ o. Kò wá sí èèyàn kan, kò sí wà sí kan téèyàn kan mọ̀ bẹ́ẹ̀ tó bá mọ núrò dáadáa ló mọ̀ pé àyọpẹ́ yọlẹ̀ fóhun tó ń gbọ́dọ̀ ṣọpẹ́ fún Ọlọ́run. Oore tí Ọlọ́run ọba dẹ́dà tó ti ṣe fún wa àkákún, èyí tó tí ì ṣe fún wa òun làárán kan là ń tọrọ. Ìdí nìyẹn là fi mọ ohun tó yẹ bí ọpẹ́ ká ṣe sí sàkání Ọlọ́run. Wà ilá nígbà tí a bá wo orí àtẹ̀yìnwá tí Ọlọ́run bá dẹ́dà ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa, a rí pé wàláhì ọ̀rọ̀ wa ó tọpẹ́, ó gbọpẹ́. Lẹ́yìn tí a ṣọpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala, a ṣe ìkẹ́ẹ̀gẹ̀ tó péye, ìkẹ́ẹ̀gẹ̀ tó nábùjẹkù fún aṣíwájú ẹ̀dá, àfáà àgbà ni, ẹni tó ṣe ká ní pé tòlà sí yíya ni kémi àti ní ká fi tí ẹ ṣe kọ́rọ̀ wa kó bá fi lè níyanjú níwájú subhanahu. Ìkẹ́ẹ̀gẹ̀ Ọlọ́run ọba léyà Nabi sallallahu alaihi wasallam, ìkẹ́ẹ̀gẹ̀ Ọlọ́run ọba léyà àwọn sàhábà rẹ̀, rijalun hawla rasulillahi sallallahu alaihi wasallam, àwọn ẹ̀kan ọkùnrin tí wọ́n rọ kíká Nabi sallallahu alaihi wasallam. Irúfẹ́ àwọn ẹni yìí báyìí ló dí láwùjọ wa, lágbègbè àwọn àfà, irúfẹ́ wọn ló dí. Nítorí àwọn tó wọ́n rọ kíká àwọn àfà lónìí, dí ẹnu wọn, òun náà ni a lè wí pé wọ́n fi ìṣesí, wọ́n tẹ̀lé àwọn sàhábà. Wàyílá àwọn sàhábà wọ́n dúró tán fún Ànábì sallallahu alaihi wasallam, wallah wọ́n dúró tán, wallah. Usudun, àwọn ẹkùn
àwọn kìnìún wallah ìkẹ́ ìgẹ́ Ọlọ́run ọba lórí àwọn sàhábà ìkẹ́ ìgẹ́ Ọlọ́run ọba lórí àwọn tabi'in ìkẹ́ ìgẹ́ Ọlọ́run ọba lórí àwọn atba'u tabi'in àwọn tó ṣe ká ní pé àwọn tá pè tabi'in àwọn tí wọ́n wáyé lẹ́yìn àwọn sàhábà tí wọ́n bá Ànábì láyé sallallahu alaihi wasallam wa kadha atba'u tabi'in àwọn tí wọ́n pọ̀wọ́ lé àwọn eléyìn ìkẹ́ ìgẹ́ Ọlọ́run ọba lórí tiwa náà Ọlọ́run má jẹ́ kí ìkẹ́ ìgẹ́ má jẹ́ ó fò wá dá má ṣà jẹ́ kí ìkẹ́ ìgẹ́ rẹ̀ má ṣà jẹ́ ó lé wa bá ọlá ìpín méjì ẹ̀ ọlá jẹ́ kan ṣo ẹ̀ ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Jama mùsùlùmí ọ̀rọ̀ wa ní àyájọ́ ọjọ́ tí ò ní náà ní nípa díẹ̀kù sadr atharuhu wa ilajuhu. Díẹ̀kù sadr ìfúnpinpin ọkàn ilé kókó kí ọkàn kó lé kí ìfúnpinpin wà aksuhu el-inshirar ìdàkejì ẹ̀ náà ni kí ọkàn kó túká. La shaka annahu maradun tọ́kàn bá lé tí yẹn wà ní ìfúnpinpin ọkàn àárẹ̀ ni tó sí tàbí ṣùgbọ́n فهو مرض من الأمراض àárẹ̀ náà àárẹ̀ ni ومشكلة من المشاكل wàhálà ni kódà tí a bá ríyàn tó wọṣọ tó wà nú gbẹdẹmukẹ tó wá ṣe ká ní pé ó wá ní ohun tí ń jẹ́ ìfúnpinpin nínú ọkàn rẹ̀ inú àmódi níbẹ̀ wallah wàwàbá òmìnira àwòbíà wallahi àjàkálẹ̀ àmódi ni tó ṣe ká ní pé ó lè pa níhùn tí èyàn lulhayata mautan tó padà sọ ohun tí ń jẹ́ ìṣẹ̀mí ayé di òkú wà dúnìyà nakdan wa hamman ilé ayé ò ní padà súnmọ̀ fún èyàn nígbà tí èyàn bá wà nínú òṣè yìí kí wá làmódi náà gbogbo ẹni tó bá ní ìfúnpinpin ọkàn a sọ fún ara wa ohun tó lè bí a sọ fún ara wa àwọn ipa tó lè mú wá nígbàtí bá ń bẹ nínú àwùjọ a sọ fún ìlà àjùfò àwọn ọ̀nà àbáyọ tó ṣe ká ní pé nígbàtí a bá tọ̀ bí idhnillahi ta'ala pọ̀lú ògo títọ́ Ọlọ́run ọba dẹ́dà èyàn ó padà bá rẹ̀ ní bútayọ̀ bí idhnillahi ta'ala. Ìdán àmódi yaj'al ladha ta'san gbogbo tó bá jẹ́ adùn ló sọ di ìparun wa tusbihul ardu al-wasi'a dayiqatan bima rahubat ala ahliha ilẹ̀ yóò padà wá fún pinpin pọ̀lú pé ilé ayé bí tó ṣe fẹ̀ tó ló padà fún pinpin máyà nígbàtí àmódi bá ń bẹ pọ̀lú yẹn. ọ̀nà wo làmódi fi máa ń bẹ̀rẹ̀ kayfa yabda hadha al-marad báwo ló ṣe lè bẹ̀rẹ̀ gbà wọ́n fi wá pé hadha al-marad yabda bi qita'in silati bayna al-'abdi wa rabbihi ọ̀nà tí máa ń bẹ̀rẹ̀ ní pé káyí pé ihun tí ń jẹ́ relation nítorí pé gbogbo ìgbà tí ẹrú bá ń bẹ ó gbọ́dọ̀ mọ̀ wò pé ìjẹ́ sàkánù òun àti Ọlọ́run ọba báwo ló wà sí ìjẹ́ ohun tí ń jẹ́ relation láàrin òun àti Ọlọ́run ọba ṣé relation yìí ò gé gbogbo àlà ń wò gbogbo àlà ń wá ìdàgbàsókè nínú ilé ayé wa gbogbo àlà ń wá bí tí a ṣe ní àlàáfíà nínú àgọ́ ara wa ẹ jẹ́ ká wá báwo la ṣe ní àlàáfíà sàkání wa àti Ọlọ́run ọba ló ṣe ní àlàáfíà kí sàkáníyàn sí Ọlọ́run ọba ní àlàáfíà èyàn lù ìṣẹ̀mí tó ní agbára ni wa yakunu sadruhu dayiqan ohun tí ń jẹ́ ọkàn rẹ̀ ló padà ṣe kíni ló padà wà nínú ìfúnpinpin nígbàtí relation ẹrú àti Ọlọ́run ọba tó bá gé ìdán relation ẹrú àti Ọlọ́run ọba ẹrú gbọ́dọ̀ mọ́ṣọ́ báwo ní padà gé nítorí bí bẹ́ẹ̀ kọ́ èyàn ó ti mọ jìyà láti ilé ayé tó ṣiṣẹ́ ká ní pé ìṣòro tí fi ń jìyà ara ẹ̀ gangan ní bẹ òun gangan ló bí tí ó sì mà billahi al-azim. Famathalan al-'abdu alladhi la yusalli
wa in salla fa fil juma ẹrú tí ó fẹ́ kírun ká sì kírun munaja bayna al-abdi wa rabbihi ẹrú ń bá ọba rẹ̀ sọ̀rọ̀ ni gbogbo ohun tí ń jẹ́ ẹ̀hún ó kún gbogbo ohun tí ń jẹ́ àwọn àzíkìrì àwọn ìrántí Ọlọ́run ọba lórí ìrànràn ibi tí yàn fi ń súnmọ́ Ọlọ́run ọba jùlọ èyí ìrun ni as-sujud nígbà tí yàn bá ṣe kíni tí yàn fi kanlẹ̀ fal-abdu alladhi la yusalli kò fẹ́ kírun kò fẹ́ fòrún àwọn ọmọ kí wọ́n kírun àwọn ọmọ ti lọ léwe láti 6h àbí 7h jusqu'à 17h 19h ìjẹ́ àwọn ọmọ kírun àwọn ọmọ ò kírun ilé ayé là ń láwọn ọmọ sí wallahi èèyàn ní padà gbádùn nígbà tí èèyàn bá láti ilé ayé táwọn ọmọ yẹn bá dàgbà èèyàn ní padà gbádùn àwọn ọmọ àwọn èèyàn bímọ sáyé nísìn àwọn ọmọ ń bẹ kú tọnu òbí ń bẹ lájàṣẹ olómi ó ṣọ́ wá sí pé mọ́ ló fi mú òbí tòun ló fẹ́ fi wòbí tòun ló fẹ́ fi mọ́ lọ́wọ́ òbí tòun mọ́ ló fẹ́ mọ́ ṣọ́ wá sí láti fi lọ́wọ́ òbí ìgbà tó mú ní ìpìnlẹ̀ ẹ̀kọ́ ìsìlámù lam yurabba ala tarbiyati al-islamiyya wọ́n kọ́ lẹ́yìn ìlànà islam ilé ayé ni wọ́n fi rèé ilé ayé ni wọ́n fi máa ó wá dọmọ ilé ayé ìwọ́n ń wúlò fáyé kò lè wúlò fáwọn òbí irúfẹ́ òbí bẹ́ẹ̀ ṣé inú ó sì mọ́ dùn irúfẹ́ òbí bẹ́ẹ̀ ṣé ọkàn ò ní fún pínpín jàmá mùsùlùmí wàláyé nira ni àwọn èèyàn rán ọmọ lọ lóyìnbó ọmọbìnrin tí rán lọ lóyìnbó tó lọ fẹ́ kèfèrí ìrònú ńlá ni fún òbí nígbà tí òbí bá pé ìrònú tí yẹn wọ́n wọlé ayé yẹn bí tó ṣe badali kìyàmọ̀ ní jàmá mùsùlùmí ló tún lọ wo ojú ẹwàjú Ọlọ́run bá dẹ́dà fahada min babi dayiqa ìzá èèyàn ó wà láyé wọ́n kó gbogbo ọ láti wọ́n fún ní gbogbo kan àwọn máa ń tọ́jú ẹ̀ wọ́n ń rè àmọ́ ohun tí ń jẹ́ ìdùnnú tí yẹn ń rí lára ọmọ kò sí lára ọmọ ò ní ìbágbére pọ̀ lọ́wọ́ òbí ọmọ ò nẹ́sìn ọmọ ìkírun a sì rọmọ subhanallah al-karim nígbà tó bá ti ṣe ká ní pé ìpìnlẹ̀ téèyàn fi lògbé sí ayé rẹ̀ kò fẹ́ lògbé sí ayé rẹ̀ ní ìlànà Ọlọ́run la yusalli illa al-juma jimá ló fẹ́ kí jùmọ̀ náà tó bá fi wá kí kọ́ ó fẹ́ pé wá fi wá kí ni àsìkò tí ó bá kù dédé kí ìmámù sọ̀ka ilé mímbà yìí lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mọ́sálásí kò fẹ́ gbọ́ wá sí subhanallah al-karim ọkàn ó padà lé àbí bẹ́ẹ̀ kọ́ olómi èyí tó bá páyà Ọlọ́run ọba nílọ kí jímọ̀ èyí tí ò páyà Ọlọ́run ọba kọ́ ó dàsìkò ọdún àní agbádùn ládùúgbò pẹ̀lú ẹran àwọn tí wọ́n ikíhun àwọn tí wọ́n ikíhun àwọn náà ma gbé àgbò lálá a ma gbé gbàdúgbò wà tó ní gbádùn a ma fẹ́ ránkà gbà tó gbàgbọ́ Islam èyàn ó gbàgbọ́ Islam ma fẹ́ ránkà naam a wà ipé ha ìmúna aláwájì fi hadil ard a ipé ló máa lọ lérí ilẹ̀ lẹ́n tó ṣe ká ní pé kò ní ihun tí ń jẹ́ bí àwọn kan rí ọmọ lundi mardi mercredi jeudi vendredi ń gbé ọmọ lọ lérí samedi dimanche ẹ̀sùn díẹ̀ ìjọ lé kí wọ́n ẹ̀sùn díẹ̀ 10 heures àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ á ṣe kí ni àwọn wà lè kí ó samedi wọ́n fẹ́ wá lè kí ó dimanche ṣe fẹ́ wá lè kí ó ló ti ń kí wọ́n tó sùn ilé kí wọ́n tó sì gbé wọn sí kò ní àníyàn pé wọ́n fi di àáfà kí wọ́n fi mọ̀ kànkà ni kama kùránìkà wòlémọdé àbùṣébùṣe jàmá mùsùlùmí ọmọ yẹn wá dàgbà lọ́la wọn ni ọmọ yẹn kéwọn olóké kéwọn wòlémà kéwọn kọ́lẹ̀ yìí ni ó tán Kùránì o kò níbẹ̀ Ọlọ́run ó tán Kùránì ṣé bí wọ́n ṣe máa ṣe fóbi nìyẹn ẹ̀kọ́ tó kọ́ ni tó fi gbádùn ọkàn rẹ lónìí ẹyin tó pọ́n fọ́mọ ẹ̀ ni òun ní fi ń hẹ́ ẹyin tó pọ́n fún òun ní fi ń rẹ́ a gbọ́dọ̀ gbìyànjú láti kọmọlé ìlànà ìsìlámù láfi nífọ̀kànbalẹ̀ ọkàn ní ọjọ́ iwájú bí bẹ́ẹ̀ kọ́ ìṣòro nílé ayé fún yẹn o Allah ìdán
a lò gbésí ayé kan ní gbésí ayé Islam a ní lò gbésí ayé pé a kà fẹ́ mọ́ fólú àwọn èèyàn bẹ́ẹ̀ ni a lò gbésí ayé bẹ́ẹ̀ ẹ̀yí ilé ayé tó ṣe ká ní pé àwọn ẹgbẹ́ tí yàn fẹ́ mọ́ kó ẹgbẹ́ ọ̀mùtí ló fẹ́ mọ́ kó ẹgbẹ́ àwọn obìnrin à ń ṣe ṣìn ló fẹ́ mọ́ kó débi pé àkókò tí ó padà lò lé ayé ló lò àkókò yẹn léyé òfò àsìkò tó wá bùkátà láti lè rí nǹkan ṣe ara ò tún dàgẹ́ bí ara mọ́ àwọn ọmọ ń bẹ nísì àwọn ọmọ kan làwọn òbí bí àwọn ọmọ àríbanújẹ́ ọlọ́mọ fún wa ọmọ tí ń dirun sérí òbí ò ní kọ̀ fún òun náà ní òun tọ́mọ ni ọmọ ń lu etí lọ́kùnrin ọkùnrin dirun sérí ó fi gbogbo ohun tí ń jẹ́ ara ó fi kọ̀wé sí ó yọ dẹ̀sẹ̀ sí gbogbo ara pátá òbí sì bẹ̀ láyé tí ò tí kú àgàgà ìyá tó kígbe ọmọ pé má bà mí lórúkọ jẹ́ ó dákẹ́ à ń boná mọ́ra ìràtà fi sùn la fi ń bó ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ a ní ń pọ́n tápọ̀ ọmọ sákèsí ọmọ wa lògbésí ayé yóò fò ló dàgbà sí yóò fò ọdún wa lọ débi pé ohun tó yẹ kó kọ́ lákòókò tí ó kọ kò nílé yìí kọ ojú máa láti wọ̀bí iṣẹ́ ó wá kanṣẹ́ àwọn dámọ̀dáṣẹ́ a máa wá kiri a máa lọ àwọn èèyàn jìbìtì ọ̀nà réseaux sociaux jàmá mùsùlùmí ibo la fa wọn mọ́ sí gbogbo ẹni tó bá lò ṣẹ̀mí bẹ́ẹ̀ yajidu dankan fil haya ló lò ṣẹ̀mí tó burú ṣẹ̀mí tó ní agbára lé ayé nam àì pé nígbà tí ìṣẹ̀mí bẹ́ẹ̀ bá ń bẹ tó ṣe ká ní pé wọ́n ń lò ṣẹ̀mí bàbá àti ìyá ń lò ṣẹ̀mí ní ìṣẹ̀mí tí wọ́n kọ́ wọn mọ́lẹ́sìn tí wọ́n bá ń bẹ́ẹ̀lé ìbànújẹ́ ó sì mọ́ bá wọn bàbá bá fẹ́ wọlé ìyá ti dúró dè ọ̀rọ̀kọ́rọ̀ ìsọkísọ èpè ìgbàtẹ́sì ò bá sí ilé ayé àti pé kí láwọn la fi ń fóbìnrin kò sí kí láwọn la fi ń fọ́kùnrin kò sí a máa lò ìṣẹ̀mí ilé kókó tọkùn padà lé tó bá fẹ́ wọlé báyìí ló dẹ̀gẹ́ bí ìkòkò ni èyí ni bàbá tí ń wá ohun tó fẹ́ jẹ ojú wà kàìnkàìn kò ní sí ẹ̀ tó kó ojú bẹ́ẹ̀nà tó bá jáde aṣ-ṣayatīn tatīru amāma ʿaynayhi àwọn èṣù àwọn àlìjànú òun ló fẹ́ máa ṣe kí ni ló fẹ́ máa bá rìn àwọn náà fẹ́ máa fò níwájú rẹ̀ àwọn náà fẹ́ máa jẹ́ gàdkọ̀ fún ní tó gbogbo ṣẹ́sìn à ń wọlé kí là ń sọ la fi ń wọlé à ń bọ́ta kí là ń sọ la fi ń bọ́ta à nẹ́kọ̀ọ́ kan tí a ń kọ́ wọn mọ́ ba'ida an manhajillahi wa rasulihi ló jìnà sí ìlànà Ọlọ́run ìlànà Nabi sallallahu alaihi wasallam gbogbo tí yẹn bá lò ṣẹ̀mí bẹ̀ ọ̀la yẹn ó padà ṣe kí ni ló padà nira murida an dhikrillahi irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń kọ̀yìn sí ohun tí ń jẹ́ wáàsí àtọ̀rọ̀ Ọlọ́run ọba dẹ́dà muqbilan ala dhikri shayatin gbogbo ibi tí wọ́n bá ń pè àṣetánì báyìí ó tán ibẹ̀ la fẹ́ rí wọn gbogbo òṣẹ̀mí gbogbo ẹ tí ń lò ṣẹ̀mí bẹ̀ la shaka annahu ló padà wá rí ilé kókó ìfúnpinpin nínú ọkàn rẹ̀ adákẹ́sọ́mọ ni àsọ̀rọ̀ tó yẹ fọ́mọ àgbọ́mọ sí ilé kéwọ́n tó tọ́ àkọ́mọ ní tẹ́rbíà ìsìlámù kákọ́mọ ní ẹ̀sìn bí tó ṣe yẹ bí tó ṣe tọ́ wàláhì èèyàn wà lé ayé kò sí gbogbo wọn táwọn ọmọ fi kẹ ló sì mọ̀ wípé inú ìbànújẹ́ lòun wà bàbá tí ń kọ́ ẹgbẹ́ tí ń lọ bivet inju bullish buat agbo eré ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wọn mọ́ àti pé inú ìṣẹ̀mí tó burú ni ìgbádùn ò sí inú ìṣẹ̀mí yẹn òun yí pé òun gbádùn ni à ń mutí ìgbádùn ní bẹ níbi pé à ń mutí èèyàn ń pa rẹ̀ sáàbò ara èèyàn kọ́kọ́ détruire ohun tí ń jẹ́ ẹ̀mí rẹ̀ nítorí détruire ohun tí ń jẹ́ ara tọ́lọ́run ọba fún ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ wọn mọ́ kí làwọn ọmọ fẹ́ kọ́ lọ́wọ́ wa táwọn àwọn ọmọ náà bá rìn lérí èyí ni ibo la fẹ́ kángun sí
ìṣẹ̀mí tó burú lápadà wá rí pé ìgbẹ̀yìn ilé ayé wa a padà máa fẹ́ ìṣẹ̀mí tó burú là ń lò is that ìgbẹ̀yìn ilé ayé wa ilé kókó ní níbi ọkàn ìfúnpinpin èèyàn padà rí níbi ọkàn àbẹ́yàn jí láàárọ̀ pàṣọ ló gbé sínú ẹ̀ tó ti kí wọn àṣùbà bá ilẹ̀ kan náà ó gbé pàṣọ sí ni Saheed Òṣùpá orin music lèyàn fi bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ àbúrò lánàá jàmá mùsùlùmí látara bẹ̀ mọ́ṣkílà ti bẹ̀rẹ̀ fún yàn nígbàtí yàn bá ń lò ìgbésí ayé àwọn ìgbésí ayé tó burú ìgbésí ayé tó tọ̀nà ìgbésí ayé pé àgbọ́wàsí ìgbésí ayé pé ìjókòó la fẹ́ lọ jókòó kí ṣe la fẹ́ lọ jókòó àárín wọn bá àkókò tí yàn fi jókòó kí ṣe tí yàn bá jókòó kí ṣe fún ọdún kan tó bá gbé àkókò díẹ̀ kalẹ̀ wàláhí ó lè fi Al-Qur'an ká à ń ṣe ra wa ní o ìjọ́ gbé dàrí kìí ẹ̀mọ̀ lèyàn padà jẹ́ka o yá létà ní qaddamtu li hayati ó mà ṣe o ìyìn bá ti iṣẹ́ tó pọ̀ tó dára síwájú èyí tí mo tì í síwájú yìí rẹ̀ kò padà lámì ìjọ́ gbé dàrí kìí ẹ̀mọ̀ lèyàn ṣẹ̀ṣẹ̀ mọ ihun tí èèyàn fi àkókò yẹn ṣe billahi lanze èèyàn rá àkókò nù dànù lásán ìbẹ̀lẹ̀ ayé ní ìsìnkì ọlára nígbàtá àná bá wò nígbàtá bá polówó lẹ̀ fún yàn ní àwọn ibìkan ìyọ́n ni ara ò ìtún gbó níbẹ̀ àwọn ibi tí wọ́n tó wá ń tún ṣe ní tí wọ́n ti wá ń sọ ọ̀dọ̀nà nísìn wọ́n sì polówó lẹ̀ fún mi bí tẹ́lẹ̀ mi ń padà rá àbámọ̀ lè ń padà kó àyẹ́bẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ó padà kó àbámọ̀ níjọ́ gbé dàlìkìyàmà níbi ohun tó yàn fi àkókò tí yàn fi ráre bí tí yàn ṣe fi àkókò yàn fi ráre gbà bẹ́ẹ̀ ni ó padà kó àbámọ̀ níjọ́ gbé dàlìkìyàmà ìdán ọlọ́run bá dídá ń sọ fún wa pé ọlọ́run fi yé wa àpèjú ẹ̀m tó ṣe ká ní pé ó kú ẹ̀yìn sọ̀rọ̀ ọlọ́run ó tọ ìkan míì tó ṣe ká ní pé ààrán ọlọ́run sọ fún wa pé faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ọlọ́run ní ẹni tí a bá fẹ́ràn a jẹ́ pé ẹni tí a fẹ́ràn kọ́ la fún láṣọ subhanallah al-karim ẹni tí a fẹ́ràn kọ́ la fún lówó ìjẹ́ ẹni tí a fẹ́ràn kọ́ la fún lálàáfíà o ẹni tí a fẹ́ràn kọ́ la fún tó ṣe ká ní pé ó ra lé mọ́lé ń kọ́ lé mọ́lé ń ra lẹ̀ mọ́lẹ̀ ọlọ́run ní faman yuridillahu an yahdiyahu gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ láti ṣe kíni láti tọ́ sọ́nà yashrah sadrahu lil islam ọlọ́run ní kí ọkàn ẹ̀ kó ṣí láti lè gba ohun tí ń jẹ́ imani èyí ní islam ọkàn ó kùn ó ṣí tọ́lọ́run bá fẹ́ràn yàn àkọ́kọ́ nìyẹn tọ́lọ́run bá fẹ́ràn yàn ẹ̀yí tó fẹ́ láti fi ọ̀nà má ọ̀nà tàbí mọ́ pé ọlọ́run fẹ́ràn yàn nìyẹn ọlọ́run fẹ́ràn láti fi mọ̀nà láti fi yàn mọ̀nà ẹ̀yí ó fẹ́ fórí ìmọ̀nà ọlọ́run wá ní kí ohun tí ń jẹ́ ọkàn rẹ̀ kó ṣí láti gba islam wa man yurida an yudillahu yaj'al sadrahu dayyqan harajan ọlọ́run ní ẹni tí àwọn ọlọ́run bá fẹ́ láti ṣì lọ́nà á ní kí ọkàn ẹ̀ kó le gbogbo ohun tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ló kọ̀yìn sí kò ní kàkún ilé ayé ló mọ̀ lé wọ́n padà lélé ayé náà wọ́n lè ṣíwájú ilé ayé ẹ̀ lè ṣíwájú kádàrá abàdà èyàn ò lè kọjá kádàrá èyàn wà lè sáré kó ní wọ́n fẹ́ sáré wọ́n fẹ́ kọjá kádàrá gbèdé abàdà ọlọ́run ní á ní kí ọkàn le harajan kò ní gbádùnra rẹ̀ ka annama yas'adu fi sama ó dà gẹ́gẹ́ bí èyàn kan tó ṣe ká pé ó jábọ́ láti òkè ẹ̀yí kí èyàn jábọ́ láti òkè èyàn jábọ́ láti òkè inú atẹ́gùn ní bẹ ọkàn ó sì fún pínpín ẹ̀yí pé inú bẹ̀rù ló wà inú ìjẹyẹ ló wà ìjà yẹn ó padà wá mú pé kí ọkàn fún pínpín bí pé atẹ́gùn ò tẹ̀ sí lára rẹ̀ tó ṣe ká ní pé inú atẹ́gùn ló wà bẹ́ẹ̀ náà ni pé ẹni tó ṣe ká ní pé ìmọ̀nà ó máa wà ní àgbègbè rẹ̀ báyìí pẹ̀lú pé ìmọ̀nà wà ní àgbègbè nígbà tí ọkàn bá le ìmọ̀nà yẹn ò ní ṣàǹfààní fún la yahtadi bilhuda
la yahtadi bil huda kò ní mọ̀nà látara ọ̀nà mọ̀ tí ń bẹ ní agbègbè àwọn àfọ́ òyíká rẹ̀ àwọn ọmọlẹ́kẹ́ wọn yíká rẹ̀ àwọn èèyàn ó nójú kòkò níbi ọ̀rọ̀ ẹ̀sìn dé lakinnahu la yantafi bi dhalik kò ní ṣe láǹfààní kò ní láǹfààní kan láàrin wallah pọ̀lú pẹ́ tí ń bọ́ láti òkè ẹ̀rí pé ń bẹnu agbára atẹ́gùn pọ̀lú bẹ́ẹ̀ ni ọkàn ṣe kí ni ọkàn fún pípí bí pé atẹ́gùn ò sí nínú ara rẹ̀ ibi tí ń gbé ni ibi tó wà ní ọlọ́run ni kadhalika yaj'alu Allahu rijsan 'ala alladhina la yu'minun báyìí náà ọlọ́run máa ń ṣe sínú ọkàn àwọn tó ṣe ká ní pé wọ́n kọ̀ láti gbàgbọ́ ọlọ́run ni kí ìwọ̀n tí ń jẹ́ ẹ̀gbin àbí àìmọ̀mọ̀nà kó máa ṣe kí ni kó jókòó òun ni kó ràgà sínú ọkàn wọn tí wọ́n ní mọ̀nà àfáà Ibn Abbas ó ní into àyà yìí ló ní faman yuridillahu an yahdiyahu yashra sadrahu lil islam aw yu'assin qalbahu ló ní kí ọkàn kó ṣe kí ni kó gbára ló fi ọkàn rẹ̀ ló fẹ́ li tawhid fún kí ni ìṣàṣọ ọlọ́run ọba ló jìnà sí ohun tí ń jẹ́ ẹbọ àwọn kan ni àràgbéláyé amáralé ayé gbé lọ́dọ̀ ta ni àwọn tó ràgbé lánàá ńkọ́ ṣé wọ́n gan mọ́lé ayé wọ́n gan mọ́lé ayé gbogbo wọn ni wọ́n lọ òsẹ́nìkan òye sékù àsìkò kú bá dé ló padà lọ ni èèyàn padà lọ ni yẹ kí nìkan ò sì ní yẹ kú òun yẹ kò tí ì fẹ́ kan ni abadan ìdán faman yuridillahu an yahdiyahu yashra sadrahu lil islam aw yu'assin qalbahu lit tawhid wal imanu bihi ọlọ́run ní pé kí ni kí ìgbàgbọ́ tó jókòó nínú ọkàn rẹ̀ kí ọlọ́run bá dẹ́dà kó ṣe kékeré tí a sọ yìí kó ṣe ní ohun tó pọ̀ tá lọ bá níwájú rẹ̀ ọlá ìpín méjì ọlọ́run ọlá jẹ́ kan ṣe ọlọ́run bá dẹ́dà subhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillahi wa kafa wassalatu wassalamu la at-tammani al-akmalan as-sarmadani al-abadan ad-dimumani ala rasulillahi wa ala alihi wa sahbihi ahli al-wafa'i wa tuqa adúpẹ́ fún Ọlọ́run ọba olóore ọ̀fẹ́ léyìí gbogbo ohun tó dá ọba aláàánú ni ọba tó fẹ́ràn wa ju ara wa lọ àwọn ọmọ ìdí nìlá nífẹ̀ẹ́ ra wa òṣìkà ara wa la jẹ́ náà ká tó wá sọ fẹ́ nílé mi àmọ́ Ọlọ́run fẹ́ràn wa billahi al-azim àṣọpẹ́ fún Ọlọ́run a kí Ọlọ́run a sa Ọlọ́run ọba tó mọ́ tó náfiwé ọba tí ó ga ju ohun téèyàn lè rò lọ gíga Ọlọ́run ọba ọpọlọ ò lè gbé abadan ọpọlọ ò lè gbé hakíkọ Ọlọ́run ọpọlọ ò lè gbé ọba tó ṣe ká ní amọ́yìn pọ̀ lọ́wọ́n òròyìn tó dára èyí tó dára nú òròyìn tó ní àlàáfíà nú òròyìn tó rẹwà nú òròyìn tó sì yá inú òròyìn òun la fi ń kí Ọlọ́run la fi ń yin Ọlọ́run ọba èyí ó bá wò inú òròyìn Ọlọ́run ọba tó dá òun ló mú kó fi yìn ọba tó má kò níbi gbogbo àwọn òròyìn tó ní àbùjẹkùnú ọba tó ṣe ká ní pé fàlà áhàdùn yablugu kunha sifatihi pàápàá ìròyìn Ọlọ́run ọba èèyàn kan lè dógògó rẹ̀ kò sí bí tó ṣe dá láhán tó bí tó ṣe wá dá láhán ma bẹ́ẹ̀ ló fi yin Ọlọ́run ọba ó wá lè yin Ọlọ́run ọba kò dé gògó bí tí Ọlọ́run ọba ṣe dé abadan akí asá lẹ́yìn náà a ṣe ìkẹ́gẹ̀ tó péye fún aṣíwájú ẹ̀dá ìkẹ́gẹ̀ tó péye fún àwọn sàhábà ìkẹ́gẹ̀ tó péye fáwọn tábìínà wà àtìbáwọn tábìínà ìkẹ́gẹ̀ tó péye lérí tiwa náà Ọlọ́run má yọ wálẹ̀ láìkẹ́ o
kó wá foríjì wá gbogbo èyí tí a ń gbà nínú ẹ̀ṣẹ̀ èyí tí a mọ̀ tí a gbà èyí tí a mọ̀ tí a gbà kó foríjì wá ọlá ìpín méjì Ọlọ́run ọlá jẹ́ kan ṣo Ọlọ́run bá dẹ́dà jàmá mùsùlùmí ìwọ̀n tí ibi tí a bá wà sí wa dé tí a bá wà wá dé tí tẹ́lẹ̀ òun náà nípa ìgbà tí àfáwà àgbà Ibn Abbas radiyallahu anhu nígbàtí tó gbówó lóhun Ọlọ́run ọba tó ní faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ay yu'assir qalbahu lit tawhid ló ní kí ọkàn rẹ̀ kó gbáyì láti pé kí ohun tí ń jẹ́ àṣọ Ọlọ́run ọba kó fi lè wọnú rẹ̀ nígbàtí ọkàn bá ti ní àlàáfíà gbogbo ohun tí ń jẹ́ àwọn ìkí ara tó kù àlàáfíà ó padà bá wọn ló jìnà sí ohun tó ṣe ká ní pé ń jẹ́ ẹbọ nítorí pé ohun tí ó múyàn tí ẹ lè fi kọsẹ̀ níbodè Ọlọ́run ọba òun náà ni ẹbọ nígbàtí a bá túṣọ́ ọmọ èdè ènìyàn láti òkè délẹ̀ tí a bá yí pé kò sí ẹbọ nú rẹ̀ ọ̀rọ̀ ó ní àwòsọ a lè wòsọ àmọ́ nígbàtí yàn bá rí ẹbọ nínú ìṣe tí yóò gbé wájọ́ gbé dàlìkìyàmà Ọlọ́run ní òun fẹ́ tú kò sí pardon mana ìtumọ̀ wayajal sadra dayiqan ọkàn ó padà lé ọkàn àwọn èèyàn ló lè wọ́n ní fún inú ọkàn tí wọ́n nílò ṣẹ̀mí tó rọrùn ay mughlaqan la yattasin li shay'in min al-huda ọkàn ó wà ní sísí gbáyìn ọkàn wà ní sísí ní gbáyìn débi pé kò ní fẹ́ láti lè gbà kankan nínú ìmọ̀nà ọkàn bẹ̀bẹ̀ àwọn kan bẹ tó ṣe ká ní pé subhanallah al-karim ó dà gẹ́bí Imam Shatibi ní nígbàtí ń sọ ní al-intisam fi kitabi al-intisam Imam Shatibi ní àwọn kan bẹ níbi ibi tí iṣẹ́ abú wọn dé tí wọ́n ní galon general nínú iṣẹ́ aburú kódà tí èṣù bá rí wọn ló tó bẹ̀rẹ̀ fún wọn èṣù ó tó kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn ló tó kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn Imam Shatibi ó mọ́rọ̀ yẹn wá nínú Intisab tí kẹta ń pè ní Intisab al-Intisab Abu Ishaq ash-Shatibi naam káwà lọ mọ̀ pé inna sabab fi kulli hadha al-bu'd an al-hidayah gbogbo ohun tó wà lè fa kí ọkàn kó mú ìnira dání kí ìnira máa bẹ́nu ọkàn al-bu'd an al-hidayah kí yẹn jìnà sí ohun tí ń jẹ́ ọ̀nà mà olómi ń bẹ ní ìsìn lónìí ara òun fẹ́ gbọ́ wọn àfá kan òbílẹ̀jẹ́ làwọn àfá kan ló sì ṣe ó wá di àwọn ó yàtọ̀ àforíjì lọ́dọ̀ Ọlọ́run àfá kan ṣe wá ní àwọn àfá tó sì ṣe ó ṣe màlíkà kọ́ ó sì ṣe ní ẹjá pé sákèsì èyí nìyẹn pé ìfẹ́ gbọ́ wá sí àwọn àfá kan àtàrà bẹ̀ ló sì fi mọ̀ ṣìnà ọ̀nà tí èṣù ń gbà tí fi ń lò òun nìyẹn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní èṣù mọ̀ gbà ló fi mọ̀ lò kó wá ló sì fi mọ̀ ráyè lára kó wá ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ lèṣù mọ̀ fi ráyè lára kó wá ọ̀nà tí èṣù ń gbà tí fi ń ṣiṣẹ́ lára ti ẹni pé òun fẹ́ gbọ́ wá sí àwọn àfọ́ ò dáa. Ọlọ́run sọ fún wa pé gbogbo ẹni tó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ọba nítorí pé àìmọ́ gbọ́rọ̀ Ọlọ́run ọba ń padà ń ra ọjà fún rẹ̀ ni ọjà aburú ní padà ń rà tí ó padà ṣe okùnfà tí ọkàn ó padà le ọkàn ò ní padà ní ló padà wà nínú ilé kókó tó bá ti yá tán. Ọlọ́run sọ fún wa ní Suratu Taha Ọlọ́run wa man a'rada an dhikri gbogbo ẹni tó bá ṣe ká ní pé ó kọ̀yìn sófin àwọn Ọlọ́run ó kọ̀yìn sí ìrántí Ọlọ́run ó kọ̀yìn sí wáàsí ó náà fẹ́ gbọ́ wáàsí àfá kan ìwọ sì ń ò sì kéhùn àfá ní tíra rẹ̀ àfá owó tíra lọ́lọ́run ó fi ṣe kí ni Ọlọ́run ó fi nàwọn náà hó pọ̀lọ́ ọkàn tó má ọ̀tọ̀ ní ká wo tíra ọ̀tọ̀ ní ká gbé ọkàn tó má káwà mọ́nsif kí ọkàn wa kó má mìlẹ̀ ọ̀tún kó jí ọkàn tó ṣe ká ní pé ó ṣe dédé
tí sì ń wò òdodo láti gbọ́ òdodo tí yẹn bá gbé ọkàn yẹn fi ka tírà Ọlọ́run máa ń fi ọ̀nà mọ̀ yẹn tí yẹn gbé ọkàn tó kù káàtó tó mẹ́rẹ̀ fi ka tírà ló padà mọ́ ṣìnà pẹ̀lú tírà tí ń kà wọ̀nyí sí olùfàm àṣìgbọ́yìn ló padà mọ́ gbọ́yìn pẹ̀lú tírà tí ń kà bẹ́ẹ̀ ni tí ó sì tàbí ṣùgbọ́n wallahi. Naam, gbogbo ẹni tó bá wá kọ̀ tí ó ní òun fẹ́ gbọ́ Ọlọ́run wa man arada an dhikri tó ní òun fẹ́ gbọ́ wá sí àwọn àfáà kan bẹ́ẹ̀ ni wọ́n wá sí àwọn àfáà kan fẹ́ sọ fún mi fa inna lahu ma'ishatan danka Ọlọ́run ní ìṣẹ̀mí tó le ló padà lò ìṣẹ̀mí ìnira ló padà lò tí ó sì tàbí ṣùgbọ́n. Gbogbo ẹni tó bá kórè àwọn àfáà láyé inú ohun tí ó fẹ́ràn jùlọ Ọlọ́run máa ń dán wọn wò Ọlọ́run máa ń dán wọn pẹ̀lú ọmọ yìí gbọ́ràn fún wọn wallahi ibi tí wọ́n ń fò wọn ọmọ sí kọ́ wọn ọmọ lọ ọmọ yìí gba ti wọn àdánwò ni. Gbogbo ẹni tó bá ti ní òun fẹ́ gbẹ́sẹ̀ lé ohun tí àwọn àfáà fẹ́ àwọn ò fẹ́ gbọ́tọ̀ àwọn àfáà láwọn àfáà kí ni arọbaniyun àwọn tí wọ́n dúró tí Ọlọ́run ọba dẹ́dà tí wọ́n gbọ́ tọ́lọ́run sì gbọ́ ti wọn billahi láǹsì. Ẹjẹ́ ní àkíyèsí níbi pé a fẹ́ mọ́ gbógun ti àwọn àfáà bí bẹ́ẹ̀ kọ́ inú ohun tí a fẹ́ràn jùlọ tó jẹ́ ọmọ Ọlọ́run mọ́ ń yọ̀ ọ̀tá fún wa tó jẹ́ àwọn àfáà ọjọ́ rẹ̀ àwọn ayọ̀ Ọlọ́run ọba ni àwọn tí Ọlọ́run ọba fẹ́ràn òun ni wọ́n yàn láàyò ló fẹ́ tí wọ́n fẹ́ bá ṣọ̀tá ihun tí wọ́n náà fẹ́ràn gan Ọlọ́run wá yàn fún ẹgbẹ́ kójú ọ̀tá rẹ̀ bí ti ṣe máa rí nìyẹn. Ọlọ́run wa nahshuru yawmal qiyamati a'ma a padà wá gbẹ̀yìndé níjọ́ ìgbéde al-qiyama ní ìgbẹ̀yìndé afọ́jú. Gbogbo ẹni tó bá kọ̀ tí Ọlọ́run gbogbo ẹni tó bá ní ó fẹ́ gbọ́ wáàsí nítorí pé ìgbọ́ wáàsí òun ló padà wá jẹ́ kí ọkàn kó ṣí àṣàfùwà tí a ń gbọ́ Ọlọ́run padà wá lo ọkàn yóò padà ṣí ọkàn ò ní padà lé kókó nítorí pé àìmọ́ gbọ́ràn fún Ọlọ́run ọba ọkàn ó padà lé kókó yẹn wá padà wá ṣẹ̀mí kan tó ṣe ká ní pé ìṣẹ̀mí tí ọkàn ò ní ṣe kí ni ọkàn ò ní dára inú òfin pínpín lọ́kàn náà padà ṣe kí ní padà lò ṣẹ̀mí ìjọ́ mélòó la wáyá ta fẹ́ lò láyé táwa nílò ayé tó dára táà ní gbọ́ràn fún Ọlọ́run ọba dẹ́dà ìjọ́ mélòó la fẹ́ lò. Ló mọ̀ ní qala rabbi lima hashartani a'ma ìwọ Ọlọ́run èmi ló dé tó fi gbéyìndé ní ìgbéyìndé afọ́jú lónìí wa qad kuntu basira ìṣẹ̀mí tí mo sì lò ìṣẹ̀mí ríran ni mọ̀ ìran lé ayé ni Ọlọ́run qala kadhalika atatka ayatuna báyìí náà ni àwọn àmì Ọlọ́run àyà Ọlọ́run bá wá tí wọ́n kìlọ̀ fún àwọn àfáà sọ fún ẹ̀ ọ̀fẹ́ gbọ́ àwọn àfáà kan ló fàdà sí ìtaha ó mú lo Ọlọ́run wa kadhalika al-yawma tunsa báyìí náà àwọn náà pé agbàgbé rẹ̀ agbé ẹ̀yìndé ní ìgbéyìndé afọ́jú àbìkátà òbùkátà olùṣẹ̀mí afọ́jú sófin àwọn Ọlọ́run ọba àwọn náà wá gbé ẹ̀yìndé ní ìgbéyìndé afọ́jú bí tó ṣe gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ọba lé ayé agbàgbé ẹ̀ lónìí. Àfáà àgbà Ibn Kathir rahimahullah ta'ala nígbà tó dé tafsir àyà yìí ó ní khalafa amri ó tapá sí òfin èmi Ọlọ́run tí yẹn bá dàgbà láyé wallahi kò lè jọ Ọlọ́run lọ tó bá dàgbà láyé kò lè ju Kùránì lọ tó bá dàgbà láyé kò lè ju Ànábì lọ èyàn máa ń tẹ́ kọ̀kọ̀ sí fófin Ọlọ́run ọba ni kò sí àgbà tí yẹn bá débi àgbà Ọlọ́run ọba wallahi kí yẹn dúró kó ronú pìwàdà gbogbo ẹni tí wọ́n pè síbi Ọlọ́run tí ò jẹ́ pé àbúrò láàlá ni ó tí ń pè rẹ̀ lágbà láà tí wọ́n bá débi Ọlọ́run ọba àgbà dúró nítorí pé ọba àgbà ní ń sọ̀rọ̀ tòlàsíyà ni kìí ṣe mọ́nàbà mọ́fẹ́ láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọba dẹ́dà billahi láǹsì. Ìgbéraga ò gbọ́dọ̀ súnyàn ìfojú tí ń rí èèyàn gbọ́dọ̀ súnyàn látàtà yí pé kíyàn fi gbọ̀rọ̀ Ọlọ́run ọba ká máa jẹ́ pé èèyàn padà wá dìde pẹ̀lú Fìràhónà ni Fìràhónà tó ní Mùsá ìwọ ọmọjọ́ mélòó ni ẹ ṣé wọ́n ta rí bí náà ló wá dédé wá ṣe wáàsí fún wa ara ẹ má jà rí bẹ́ẹ̀ gbogbo ìgbàtọ́rọ̀ Ọlọ́run bá dé ẹjẹ́ àgbà lérí ilẹ̀ ó ní ọ̀wọ̀ léyìí tó pọ̀ táwọn èèyàn fi ń wọ̀
Ànábì ní khairukum man tala umruhu wa hasuna amaluhu ẹni tó dára èyí tí fi ń dára jùlọ nínú yín ẹni tí a jẹ́ kó pẹ́ láyé tí iṣẹ́ owó ẹ̀ sì dá. Tọ́lọ́run bá ní kí yẹn dàgbà láyé àwọn èèyàn jèrè láti dàgbà àmọ́ wọn dàgbà bí ẹ̀yin. Ìgbà tó wá dàgbà àwọn kan ń bẹ nínú ilé yẹn tó gbọ́dọ̀ tún ṣe àìmọ́ igi tí ń bẹ́bẹ̀ tí wọ́n ń so kí la dàgbà ṣe jàmá mùsùlùmí. Ibo ni ìwúlò àgbà wà jàmá mùsùlùmí. Àìmọ́ ojú orí tó ṣàtún bẹnu rẹ̀ wọ́n gba ìsìlámù wọn kó nú ìsìlámù tán wọ́n wọnú ìsìlámù tán wọ́n kó nú ẹbọ tán àbọ̀dídàgbà wa sókè jàmá mùsùlùmí ta sì ń rí bẹ̀ ta sì lè sọ ẹjẹ́ a sọ èèyàn kó igba kó èèyàn kan kú ọ̀dọ̀ Yorùbá la máa ń gba kó èèyàn kú a ń gba kó ikú ẹni bàbá ẹ̀ gbà kú ta ló sọ bẹ́ẹ̀ èèyàn kó igba kó èèyàn kan kú. Gbogbo ohun tí ò bá dára láwùjọ ẹjẹ́ á lò ṣẹ̀mí ní ìṣẹ̀mí tí ọkàn ó fúyẹ́ ẹ má jẹ́ á lò ṣẹ̀mí ní ìṣẹ̀mí tó ṣe ká ní pé ọkàn ó le àmọ́ inú ìfúnpípí ọkàn lápadà mọ́ bẹ́ẹ̀ ẹjá pẹ̀ òyìn sákèsì àwátàdàgbà lè. Ibn Kathir ni khalafa amri ó yapa òfin mi àṣẹ mi wa ma anzaltuhu ala rasuli àti ohun tí mo sọ kalẹ̀ fún òjíṣẹ́ mi wa arada anhu ó kọ̀yìn sí wa tanasahu ó ṣe bí ẹni tó gbàgbé kò gbọ́dọ̀ gbàgbé nítorí pé ìdí tí a fi dá òun ìjọsìn kò gbọ́dọ̀ gbàgbé ìjọsìn. Gbogbo ẹni tó ṣe ká ní pé wá wáyé tó wá ṣe ká ní pé kò wá gbòfin ìjọsìn láti wá lo ìjọsìn tànáàsà ó ṣe bí ẹni tó gbàgbé ni nítorí pé nínú ìpìlẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ohun tó gbàgbé. Wa akhadha min ghayrihi huda ó mú ọ̀nà míì ó yìn aláyò ó sọ di ọ̀nà ó fọ̀nà tèmi Ọlọ́run balẹ̀ fa inna lahu ma'ishatan danka Ọlọ́run ni lónìí o tí ó sì tàbí ṣùgbọ́n ló lò ṣẹ̀mí tó buwólé ayé ìṣẹ̀mí tí ó dára ló padà lò tó bá dijọ́ gbédà kìyàmà ìdá fa inna lahu ma'ishatan danka fi dunya nílé ayé la tumanina lahu kò ní sí ìfọ̀kànbalẹ̀ fún wala inshiraha li sadrihi kò ní ní ẹ̀tọ́ ká níbi ọkàn rẹ̀ ọkàn ò ní tó ká bal sadruhu dayiq ọkàn tó nira ló padà ló mọ̀ rí ìnira nínú ọkàn rẹ̀ ilé kókó haraj lidolali sábà pé àìmọ́mọ̀nà wa in tana'ama zahiruhu tabata yìí pé ó gbádùn lára àìmọ́ èèyàn ni wọ́n gbádùn àwọn yìí pé wọ́n gbádùn lára ihun tí ń gbé nínú ọkàn wàláhì ojú gẹ́rì sí lọ ojú gẹ́sì rí lọ àbí gẹ́ Ukraine ojú lọ ihun tí ń gbé nínú ọkàn ojú gẹ́ tí wọ́n ń jà nínú Ukraine lọ. Wàlábìsà máa ṣáà kò bá wọ ohun yòówù wà ákàlà máa ṣáà kó jẹ ohun tó fẹ́ olómi ń bẹ àmọ́ ìgbádùn ọkàn sí. Wàsákànà haythu ṣáà ibi yóò wo bá wù kó sùn ibi tó wù ló gbé ibi tó wù ní sùn ihun tó wù ló kọ́ fa inna qalbahu man lam yakhlus ila al-yaqin wal huda fa huwa fi qalaq wa hayra wa shakkin. Nígbà tó ṣe ká ní pé gbogbo ohun tí ń jẹ́ ọkàn kò gbáradì kò dúró láti lè mú ohun tí ń jẹ́ òdodo lò kò sì dúró láti lè tẹ̀lé ìlànà tó ṣe ká pé ìlànà òótọ́ inú fàwọ́ fi kọlà inú ìfúnpinpin ló wà inú ìnira ló wà hayra inú confusion ló wà nú ròyìnròyìn ni washak ló wà nínú ṣákù inú dut àwọn ọmọ ipò gbádùn in lo mọ́tò àìmọ́ èèyàn bẹ́ẹ̀
ìpìlẹ̀ bí tó ṣe kọ́ ma ìpìlẹ̀ bí tó ṣe lò ṣẹ̀mí alẹ́ ayé rẹ̀ ilé ayé tó lò ṣẹ̀mí ilé ayé tó ṣẹ́sìn ó wá parí ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ìnira ló mọ jáde á sì rí pé ìnira ń bẹ inú ọkàn rẹ̀ kí ló padà kóyàn kó nu gbogbo àwọn kan wọ̀nyí wàláhì àfẹsẹ̀ Ọlọ́run bá dẹ́dà ìwọ̀n tó ṣe ká ní pé kíní yìí lè bí lọ́mọ ó pọ̀ àkọ́kọ́ ni pé a rí pé wahnul qalb ìmọ̀ kó ìnira àti ohun tí ń jẹ́ ọkàn máa ń lẹ ó lè fa àmódi fúnni ó lè fa tension nígbàtí yóò ṣe ṣẹ̀mí tó dára ẹni tó nẹ́sìn lórí ṣẹ̀mí rẹ̀ ṣe ìfúnpípí ń bẹnu ọkàn a sì ń pé ń gbádùn ẹ̀yí tó bá ń kó nira bọ́ ọkàn tí ẹ̀lẹ́ bá mú ọkàn ohun tí ń jẹ́ ara pàápàá gan lára ló fàtìgì nítorí pé ohun tí ó mú ara wa dání ọkàn ni tọ́kàn bá ti gbákù ara ó gbákù àwọn tó lè bí kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyẹn wal-mughni an dhikrillahi dha'iful qalb gbogbo ẹni tí bá yín pé ó kọ̀yìn sófin Ọlọ́run a rí pé ọkàn ń padà lẹ tí bá tẹ̀ ń gbádùn lónìí tó bá yá tán wàhálà ló wà kábàámọ̀ gbogbo àwọn tó ṣe ká ní pé àkọ́mọ sí ojú ìlànà ìsìlámù àbúrò lánàá tó bá dọjọ́ wájú wàláhì gbogbo ọmọ tá à ń kọ́ yẹn tó ṣe ká ń pé àfi ilé ayé la fi mọ̀ wọ́n wàláhì ọ̀tá wa ni wọ́n padà wádìí tó bá dọ̀la tí ò sí tàbí ṣùgbọ́n ọ̀tá tó fojú hàn ń ṣẹlẹ̀ lọ́dọ̀ olómi o ọ̀dẹ́dẹ́ olómi rí bẹ́ẹ̀ o olómi sunkún sínú òbí mi ń sunkún sínú ọmọ gìgì tó ń gbé sẹ́yìn tó ń gbé lọlé tó ń gbé bọ̀ tó ń gbé tó gbọ́ tó kọ́ lẹ́sìn ma ń gbé ọ̀tẹ́ ẹni tó bá dọjọ́ wájú tí ò sí tàbí ṣùgbọ́n wallahi gbogbo tó bá ṣe ká ní pé èèyàn bá ń kó sínú ẹ̀ṣẹ̀ ọkàn máa ń gbákù ọkàn máa ń lẹ tọ́kàn bá ń lẹ ohun tí ń jẹ́ àmódi ọkàn ìpadà máa ń bá ohun tí ń jẹ́ ara tí ò sí tàbí ṣùgbọ́n Ibn Qayyim al-Jawzi àfáwà àgbà ó ní al-mu'minu quwwatuhu min qalbihi olùgbàgbọ́ òdodo agbára rẹ̀ àti inú ọkàn rẹ̀ tí ò bá tẹ̀rí jẹ lórí pé òun ní àlàáfíà níbi ọkàn òun sì rí bá ti ṣe níbi sàkánù àti Ọlọ́run ọba dẹ́dà òun sì gbìyànjú láti tọ́ àwọn ọmọ tòun lé ìlànà Ọlọ́run ọba àti ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ fún wa ó gbọ́dọ̀ jẹ́ ohun tó gbọ́dọ̀ jẹ́ àkólé kan gbogbo ohun tí ń jẹ́ òbí bí bẹ́ẹ̀ kọ́ èèyàn wà láyé yóò mọ sunkún ló mọ sunkún yat'uful qalb ọkàn ó padà lẹ níbi ẹkún nítorí pé ọkàn wà nínú kíni kò wà nínú gbẹdẹmukẹ ọkàn ń bẹ nínú nira jàmá mùsùlùmí ìnira tó padà wá fa hypertension fún sábà kíni tefrit minhu àìmọ́kà kankún tó ti bọ́ látọwọ́ rẹ̀ ọmọ mi ń bẹ nísìn ìṣòro lá ló jẹ́ fòbí kí ló fà àkọ́mọlé ìlànà Islam wallahi ọmọ ní yípo kiri ó ti dirun sí ọkùnrin ó ti lu etí gbogbo ohun tí ń jẹ́ dẹ̀sẹ̀ àga ìgbà tó bá kó òbí sìgá ó di gbó sáwọn amáre nìyẹn kí ló fà ẹ̀kọ́ ni àkọ́mọ ní Islam ni ilé ayé nítorí pé a bí fún ilé ayé ni ó sì ìdọ́mọ ilé ayé ìwọ̀n ajóyàn bíyàbíyà bíta píapíà àbáwọ̀lẹ́ ń pè abífáyé ni èyàn máa ń bímọ fún torí ẹ̀sìn ni wallahi àwọn ànábì Ọlọ́run ọba wọ́n ń tọrọ kankan lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń tọrọ lé wọ́n ń tọrọ aṣọ wọ́n ń tọrọ mọ́tò lakini sa'ala rabbahum awlada salihah wọ́n bí lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn ọmọ rẹ̀
Ànábì Zakaria ó ní inni khiftu al-mawaliya min wara'i wa kanat imra'ati aqira fahab li min ladunka waliyya yarithuni wa yarithu min ali Yaqub. Ó ní náà jogún tóun wọ́n sì jogún àwọn ali Yaqub kí wọ́n fẹ́ jogún yarithu da'wa ìpìpì Ọlọ́run ọba. Ó bímọ nítorí tọ́ Ọlọ́run ni kò bímọ fáyé. À bímọ fáyé ìdí ni ẹ̀ tó ṣe ká nípa ọmọ fi ń dàdàkúdà tí wọ́n dà. À bímọ fẹ́ sin Ọlọ́run ọba. Nígbà tá a bá bímọ fẹ́ sin Ọlọ́run ọba àwọn ọmọ yẹn wọ́n yè wọ́n yanjú wàláhì níbi ohun tí ń jẹ́ ètò ilé ayé wàláhì nítorí pé a bí wọn nítorí ẹ̀sìn ni. Ibi ọ̀rọ̀ ẹ̀sìn wọn Ọlọ́run wá ní kí ohun tí ń jẹ́ ìgbésí ayé wọn kó kú fún àlùbáríkà á padà wá lò ìṣẹ̀mí kan tó jẹ́ pé ìṣẹ̀mí tó dára. Ìfọ̀kànbalẹ̀ ó wà nínú ọkàn wa. Wa kullama qawiya qalbuhu qawiya badanuhu. Gbogbo àtàbá yìí pé mùmínì tí gbogbo ẹ̀lẹ́ okun bá ń bá wọn tí ń jẹ́ ọkàn rẹ̀ okun mọ̀ ń bá ara rẹ̀. Wa amma al-fajir fa innahu wa in kana qawiyya al-badan. Àmọ́ pòkíyàn ẹni tí ò gbọ́ràn fún Ọlọ́run ọba kódà tí a bá yí pé ara rẹ̀ géńdé ọkùnrin ni fa huwa ad'afu shay'in inda al-haja. Tó bá fẹ́ lu ara yẹn a yí pé ara yẹn ó mọ̀ ṣe kíni ló mọ̀ ṣe kíni ló mọ̀ mẹ́rẹ̀ ẹ̀rì nítorí pé tó bá fẹ́ lu ara àìgbà ara yóò mọ̀ nítorí pé ọkàn ti gba kú ọkàn kù káàtó. Jàmá mùsùlùmí ehun tí kíní ilé bílẹ̀ ehun tó burú tó lè bílẹ̀ ó pọ̀ jàǹtìràrà. Ìdán ọ̀nà tó ṣe ká ní pé Ọlọ́run lè ní pé kí a fi yege kó níbi ilé kókó ọkàn àbí ìnira tó mọ̀ bọ́ ọkàn òun náà ní pé kí ni ittiba awamirillahi wa rasulihi. A gbọ́dọ̀ gbìyànjú láti tẹ̀lé òfin Ọlọ́run ọba nítorí famanitaba hudaya fala yadillu wala yashqa. Gbogbo ẹni tó bá ṣe ká ní pé ó bá tẹ̀lé ìlànà Ọlọ́run ẹni tó bá tẹ̀lé ìlànà òun famanitaba hudaya gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà òun la yadillu wala yashqa kò ní ṣe kíni kò ní sọnù kò sì ní ṣe rí ibú. Ẹ̀rí nínú àwọn tó ṣe ká ní pé ó lè ṣokùnfà níbi pé ọkàn Ọlọ́run ní pé kí ọkàn kó kún fún kó kún níbi pé ó fẹ́ gba ohun tí ń jẹ́ ìgbàgbọ́ tí ò ní lè ṣẹ̀mí ilé kókó mọ̀ bẹnu ọkàn yàn òun ní pé kí ni dhikrullahi ala kulli halin. Èèyàn gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ọba ní ìgbà gbogbo. Àwọn tó pọ̀ Ọlọ́run alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah. Àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó ṣe ká ní pé ìdáni ọkàn wọn ó balẹ̀ látàrí kíni látàrí pé pípé Ọlọ́run ọba tí wọ́n pè Ọlọ́run ọba ala bi dhikrillah tatma'innul qulub. Ọlọ́run ni ẹ wá gbọ́ pẹ̀lú ìpè yí Ọlọ́run ọba ìṣàfọ̀mọ́ Ọlọ́run ọba lọ́kàn máa ṣe kíni ọkàn fi máa ní ìfọ̀kànbalẹ̀. Ká pè Ọlọ́run ọba kìí ṣe ká pè Ọlọ́run ọba jàmáì kìí ṣe díkò jàmáì pé a fẹ́ pọ̀ lórí Ọlọ́run ọba pọ̀ ara gbogbo ìgbà èèyàn gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run wadhkurullaha dhikran kathira fahunaka adhkar mutlaqa gbogbo ìgbà láwọn pé Ọlọ́run ọba èèyàn wà jókòó ni Allahumma salli ala Muhammad wa sallim Allahumma salli ala Muhammad wa sallim Allahumma salli ala Muhammad wa sallim subhanallahi wa bihamdihi subhanallahi al-azim subhanallahi wa bihamdihi subhanallahi al-azim la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Kí ẹ má jẹ́ kí ó ṣe kí ni kó dúró nínú gbogbo ìgbà tí ó bá mọ lù tí wọ́n bá rí pé àkókò ìgbàláyé ni èèyàn wà ní àgbàláyé kan àbí èèyàn jókòó síbì kan tí ó ṣe kankan kó gbìyànjú kó mọ fi ọkàn fi tàǹkàrà gbogbo àwọn kan yìí kó sì pọ̀lẹ́ tó ṣe ká ní pé kí ni ló mọ̀ yẹn náfìlà àwọn náfìlà kó mọ pọ̀ kó jí lóhu kó sì mọ ka Kùránì kó mọ yí pé kó ń gbìyànjú pé láàrin oṣù kan òun gbọ́dọ̀ yí Kùránì parí láàrin oṣù kan òun gbọ́dọ̀ yí Kùránì parí. Kí Ọlọ́run bá dẹ́dà kó jọ gbogbo ohun tí a sọ yí báyìí kó ṣe ní àtẹ́wọ́gbà fẹ́mi àti yín bí ta ṣe wá gbọ́ àwa tá à ń sọ àtẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run jẹ́wọ́ rọ̀ wá lọ́hùn láti lè múlò ológo tí Ọlọ́run ọ̀pọ̀lọ́ agbára ẹ̀ ọlá ìpín méjì Ọlọ́run ọlá jẹ́ kan ṣe Ọlọ́run bá dẹ́dà. Wa hadha wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar
الله أكبر الله أكبر ولله